ní jùmọ̀ tó kọjá níbi Tafseer Suratul Jinn ibi ayata ti dúó ni wa allaw istaqamu ala tariqa la'asqaynahum ma'an ghadaqa linaftinahum fihi wa man yurid an dhikri rabbih yasluku adhaban sa'ira. A sì sọ ọ̀nà táwọn àfáà fi tú wọ́n tú lórí wípé tá bá fẹ́ tú tọ̀ríkọ̀ yẹn pé torí pé ó ní al tó jẹ́ ti al-ahdi tó jẹ́ ti marifa pé yóò jẹ́ tọ̀ríkọ̀ Islam tó bá jẹ́ tọ̀ríkọ̀ Islam tàbí sọ pé tọ̀ nínú nǹkan tọ́lọ́run ọba tó fi hàn nábì tó ní àwọn nípa àwọn àlùjànnú lè tú fún wọn àti lè tú fáwọn kèfèrí Mákà ibi tán bá dúró dédé lórí Islam ni a fún wọn lómi tó pọ̀ wọ́n tó lè tú tọ̀ríkọ̀ yẹn sí wípé tán bá dúró dédé pé orí ọ̀nà tán wà yẹn náà wọ́n sì dúró tún òkú ń bẹ a ṣe dẹ̀ra fún wọn tí ó fẹ́ tí ó wà jẹ́ istidraj tìtànjẹ́ tí wọ́n fi ní fura tó pé tọ́lọ́wọ́n bá pa wọ́n rẹ́ ẹ̀kan ni ó pa wọ́n méjèèjì náà làwọn àfáà tú adẹ̀sàlàyé ọ̀rọ̀ Umar ibn Khattab radiyallahu anhu tí al-Imam al-Qurtubi Tafsir al-Qurtubi mú yẹn wá pé Umar sọ pé aynama kana al-ma' kana al-mal wa aynama kana al-malu kanat al-fitna ó wá lo ayà yìí tọ́ Ọlọ́run ní wa man yurid an dhikri rabbihi ẹni tó bá tọ́n èwe tó gbójú kò níbi ìrántí Ọlọ́run ọba rẹ̀ which is Qur'an tàbá ti kọ́kọ́ tọ́nà máa tapọ̀ dhikru rabb ní Qur'an àfi títùmọ̀ mí tó bá gbé Qur'an ní ń pèlè dhikru rẹ̀ wa man a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka wa man ya'shu an dhikri rahman nuqayyid lahu shaytana dhikru yẹn yàní Qur'an náà tàbá tú Qur'an tàn láìsẹ̀ wá extend sí túmọ̀ mí kìí ṣe ká tú pé ẹni tí ń ṣèrántí Ọlọ́run ọba ní ahọ́n ṣe understand so àwọn àyà mi lè gbé méjèèjì ṣùgbọ́n ká máa ìlú sí sáìtì nípa díkìrù rọ́bì òun ní àǹfààní rẹ̀ níbi kéèyàn mọ̀ pé díkìrù téèyàn lè fèsì tí ó fi líǹkì mọ́ Ọlọ́run ẹni tètèyàn bá ti ń ṣe tó bá fi lè yọ Kùránì kó níbẹ̀ ó súnmọ́ kọkàn rẹ̀ lè tẹ́ bá sì ti wà àwọn àwùjọ àwọn táìmù kan tá ti lò kọjá tó pé Kùránì sàfẹ́kù ẹfi pé gbogbo àwọn líle àgbákò tá à ń ṣe tó pé kọ́dà gan ẹni tí òkè ogun ò yẹ kó ṣe ẹni tí èké ó kò sí mọ̀rọ̀ kọ́bà yẹn ìmọ́lẹ̀ ní Kùránì so agbọ́dọ̀ mọ̀yẹn Ọlọ́run tó bá tọ́nà ewé kó bí ìrántí Ọlọ́run ọba rẹ̀ yasluku adhaban sa'ada ìyà tí ó lè lórí òun ni Ọlọ́run ọba ó jẹ nìyẹn wọ̀ kán tí nǹkan wọnú nǹkan òun ni wọ́n ń pè ní as-salq téèyàn bá ti wọnú rẹ̀ tán ní wọ́n sọ pé èèyàn ń ṣe sùúrù pẹ̀ òun la fi pe sálíkù ní sálík man salaka tariqan ay man ittakhadha tariqan dakhala fi dhalika at-tariq òun la fi ń pe as-silk la fi ń pe wáyà náà ní silk torí pé ó ní kọ́pà nú tó bá ní kọ́pà nú yóò wá líǹkì nǹkan mi
so lẹ́tí pé tẹbá ti wo hadith Abu Darda àbàdísì masalaka tọ̀ríkọ́ nísìn ẹgbẹ́ sọ pé sí masalaka tọ̀ríkọ́ yẹ̀lítẹ́bísí iná àbí sáhàlọ́lọ́hù láwù tọ̀ríkọ́ ó gbọ́dọ̀ líǹkì ìyàmá ó dàbí kẹma sọ pé bí bridge tọ̀ then ibi tẹ́ẹ̀tì mọ̀ pé túmọ̀ rẹ̀ ní pé kí nǹkan wọnú nǹkan ọlọ́run bá gbé súnmọ̀ fi sílsílà tí dàrọ̀ àsàbónà dára fásilùkù irú ẹni yìí ẹwà chain tó ṣe pé nísìn wíwọ̀n rẹ̀ yóò dàbí ìgbẹ̀hùn 70 òun ni ẹ fi dé láàfin kó wà lẹ́kì báyìí kí nǹkan wọnú nǹkan ní wọ́n sọ pé tọ̀ sálàkà sùlùkù pé dàtí sì yẹ sùlùkù ọlọ́run ọba yóò mú ẹni yẹn tí ó ṣe ẹ̀rọ́dù àbíkí rọ́bì yìí yóò bọ̀ àdábá sọ àdá ìyà tí ó le tó ṣe pé nìsí yóò máa mẹ́ni ìyà yẹn lè apply sí ilé ayé ó lè apply sọ́nà abẹ́lọ́wọ̀n bá kó sàlámà rí wá rọrùn fún bọ̀ṣẹ́rí tọ́lọ̀ bá sàlámà rí ìyàn rọrùn lẹ́yìn àti ẹ̀bá ní ìmá lè yóò mọ irú ìyà tí ń jẹ àwọn èèyàn tí ilé ayé wọn dá tún ní ìmá kéèyàn mọ́ ní ọ̀rọ̀ ilé ayé ìmá make kan wà difficult torí pé tó fà á ní pé ní level tẹ́yàn kọ́kọ́ nídìí ilé ayé before anything kó tẹ́lẹ̀ máa ronú meaning ẹgbọ́n that ìdánpẹ̀ meaning ni pé purpose tó wà higher kéèyàn tó lè máa ronú pé ilé ayé wà meaningful ọ̀rọ̀ oúnjẹ gbọ́dọ̀ kọ́ yọ kó bẹ́ téèyàn bá ti jẹun ìyẹn ronú meaning nísìnbá ẹ̀jẹ̀ fún example tí wọ́n bá sọ fún yẹn ní pé lágbájá ó yẹ kó ní tìjú wọ́ọ̀dù kéèyàn ní tìjú is an ideal value kan ni tó ṣe yí pé lẹ́yìn ìgbà téèyàn bá fẹ́ kan mọ wọ́ọ̀tì ara rẹ̀ tán tó mọ̀ pé òun ní pé òun ní wọ́ọ̀tì kan ní ọmọ pé no I should not do this ṣe rẹ́ ni tó bá wà ń sálẹ̀ pàápàá tí ò tí ìrò jẹjẹ òun ìṣòro value lẹ́sí pé tẹ́ bá ti láwọn ọmọ mọ́tò gbogbo nǹkan okay ẹnìkan sọ fún wa ń jọ kan ẹni tó sọ fún wa náà wà ń jòkó wọ́n mọ́ mọ́ mọ́tò ẹgbọ́ bọ́yá wọn lásìmọ̀ àbí ìrìnàwó tó wà pé ẹni ó mẹ́ ó sì bọ́ sókòtò ó bọ́ sókòtò ní òhò ó sì yàgbẹ́ sọ́wọ́ ẹgbọ́ ìgbẹ́ náà ti yàgbẹ́ ó sì fi yí mọ́tò táwọn lẹ́nà pé ilé ìyàwó ìwọ́n sá lọ sí irú lẹ́fù yẹn lẹ́fù sàlẹ̀sàlẹ̀ pátápátá ló wà pé náà kẹwàá pé kú ní ó ṣe bọ́ sókòtò lẹ́fù survivor pé lẹ́fù tó súnmọ́ ánímà lẹ́fù tó súnmọ́ ánímà pátápátá òun lẹ́ni tó ẹgbẹ́ survivor nìkan ní bá ṣe kò lè rí mínì ẹgbọ́n so ṣe á nítorí pé tí èyàn bá ti ìrò oúnjẹ ìdí èyàn survivor bá ń bẹ tí èyàn bá ti rí ṣe èyàn sábà ronú mínì òun ni èyàn fi mọ irú ìgbádùn téèyàn ń gbádùn ọ̀ntí tó bá tó rẹ́ni tó ní nǹkan tí wò ní tó wá ń complain kó wọn ò gbádùn àwọn tí wọ́n ní ìmán ṣẹ́rọ Al-Qur'an pé wọ́n mọ̀nà arọ́bà díkírí ẹ̀yìn lahum ma'ishatan danka ọ̀rọ̀ yẹn true pa anybody tó wá fi lè turn ìwé kó mi lànà Ọlọ́run especially Qur'an kò sí bó ṣe òkú ní kìí tó ẹgbọ́n yóò àyà rẹ̀ ó mọ̀ fún pẹpẹ kọ́dọ̀ ó lè máa ní suicidal thoughts ó ń fẹ́ para wọn bọ́ṣẹ́ pé níta ẹ̀yin ó mọ̀ envy rẹ̀ ẹ̀yin sábà mọ̀ gbogbo àwọn èèyàn tó pé nísìn àwọn náà mọ̀ mẹ́ka àwọn èèyàn tí wọ́n jẹ́ kínú àwọn èèyàn dùn comedian ni ẹni tí ń jó iṣẹ́ tó bá ti dáwà báyìí ìrònú ńláńlá ni wọ́n mọ̀ fi ń lo drug so tọ́lọ̀ ń bá ṣàánú èèyàn tọ́rọ̀ jíjẹ bá yọkú tí wọ́n náà lè ronú sí mílì tó bá wà lẹ́fù kan náà pẹ̀lú ẹni tóun náà rí ṣe ìwé ìpín láìfù tẹ̀ yóò rọrùn jù lọ kódà yóò máa envy ẹ̀ bẹ́ẹ̀ gbogbo tí ẹ̀mà nílé ayé òun náà mọ́ ní fìtínà rẹ̀ tí ó bá wà some of us nísà àní inú àwọn orí Ọlọ́run ọba tó yẹ pé ó yẹ ká máa dúpẹ́ rẹ̀ lọ́tọ̀ torí pé alhamdulillah ibi tó yé wa mọ́ adúpẹ́ bọ́lọ́run tó gáìdì wa tánsẹ́sì
ṣe rí báwa àtàwọn ìyàwó wa ṣe ń lè kódà bó bá ní lọ́wọ́ àwọn tí wọ́n lówó jù wá lọ wọn ò ríru value táwa ń rí lára àwọn ìyàwó wa láwọn ìyàwó tí wọ́n ó tọ́ mo sọ fún yín àwọn tí wọ́n nípò jù wá lọ irú value tẹ́yìn ń rí lára ìyàwó tí ń tó bẹ́yìn ṣe ní mọ́ṣí àwọn ò rí àwọn kan ń sin àwọn orí kankan then irú nǹkan táwa ń ṣe láàrin ara wa pé àfẹ́tẹ̀lẹ́ ọlọ́ báyìí tó bí díẹ̀ náà là ń ṣe táwọn wá ní ó fi pẹ́tọ̀ alhamdulillah dúpẹ́ fọ́lọ̀ àwọn ń ṣe much more tó bí kọ́dà gan wọn ò ní gba thank you ẹ bá mọ owó táwọn tí wọ́n olóṣèlú ní gbogbo wọn tán kó fáwọn aṣẹ́wó wọn tó fáwọn aṣẹ́wó wọn yìí nìsín kọ́ níṣẹ́ wọn tó ń bá wọn dù ní kìí sáwọn nìkan wọ́n ní wọn ò sì lágbára àti tún béèrè fún obedience lọ so ìyà ńláńlá ni wọ́n ń jẹ abẹ́lọ́wọ̀n ọba ó sàlámà rí wọn rọrùn jù báyìí lọ ṣe tó bá ṣe á lè appreciate ìmọ̀ nípa ní torí pé ṣẹlẹ̀ ní tí ò bá tí tó wá pé level survivor ló wà kò ní lè ronú mílì level tó kéré jù ní physiological level òun ni ọ̀rọ̀ survivor jíjẹ mú wíwá sọ lẹ́yìn rẹ̀ tán ló kan psychological level òkè lókè ní recognition wà ṣẹlẹ̀ tí ò bá tí jẹun kan ní wọ́n fẹ́ fi jóyè òun làwọn máa fi ń question pé ànígbà tí ìyá wèrè wọ́n ló sì lọ lè kówó owó lálà fọ́gbà wọn ní káwọn fún jóyè ìlú àwọn kí sá kówó fún òun ti yanjú ọ̀rọ̀ oúnjẹ ó ti yanjú ọ̀rọ̀ what but ó sì tún yẹn fún recognition kọ́rọ̀ ó ṣe tán láti kó kalẹ̀ fún so wíwọ́ ṣe nídìí ẹ̀fọ́ oúnjẹ yẹn tó ṣe nídìí oúnjẹ ló náà ṣe nídìí ilé láìfò gbọdọ̀ ló téèyàn bá tí kú òun lẹ́fìí pé ẹ̀ lè rí láíláí professor tó pé 70 years tó rí táyà invest inú rẹ̀ nílò sí àpẹ́ òkú ẹkú ti rẹ̀ àrí sí ẹni tó bá ti rá padà sílé ọmọ àrísì ẹnìyàn kan ti kún ìgbàgbé náà ìjọba náà kò dájú bá àṣejò pé báyìí ní ṣe physics ní ògbé síwájú ló fẹ́ fi tafsir ìjọ ọjọ́ mọ̀ pé ẹ̀yin student ẹ wá tàníwà lọ pé kí ló fẹ́ ṣe tí máa ń kọ́ university kí ló tó fẹ́ mọ̀ sí ìwé rẹ̀ látún pé kò sí ìrìnlẹ́ fẹ́ the next tí ó mọ̀ wá ní pé ìyàwó náà ti dàgbà yóò mọ̀ wá àwọn ọmọ ti travel yóò wà pé òun tó nílò àwọn ọmọ káwọn jọ máa ṣeré yóò lọ sí ìlú òyìnbó tó bá dé ìlú òyìnbó ọmọ ọ̀ráyè ẹnìkan ọ̀ráyè kò gbogbo lọ sára rí báyìí àwọn àgbàlagbà mọ̀ wá wára wọn káàmọ́ lẹ́wọ́n fún mọ́ wára wọn lọ àwọn àgbàlagbà mọ́ wára wọn lọ jù àwọn àgbàlagbà mọ́ wára wọn lọ jù ẹ̀rọ àwọn arúgbó tó jùkú wọn in 1960 Nàìjíríà ti dá lé o wọ́n ti sọ́tán tó bá tó dìrọ̀ lẹ́wọ́n tó padà sílé ṣe wá rí bó ti wá jòkó yìí tí ń wá láyé rẹ̀ ojú recognition ṣe rí bó ti wá tán bá nínú dùnú rẹ̀ kẹ́nìkan wá dé náà student ẹ̀ kó wá kí pé prof you know ṣe mọ̀ pé recommendation tẹ́ kọ fún mi yẹn inú rẹ̀ ó ti ẹbí jọun nínú rẹ̀ ó dùn jù pé ó àwọn product mi náà rí pé àwọn yẹn tẹ̀ mọ̀ pé wà káwọn student ẹ̀ máa pè é kan gbé kan láwọn fẹ́ ṣe kan invite rẹ̀ ọ̀rọ̀ oúnjẹ ti kú so life wọn ò le púpọ̀ bọ̀ kò sí nǹkan tọ́lọ́wọ́ bá lè fún yàn lẹ́yìn àlàáfíà tó ju ìmánì àti yaqeen lọ anybody because ṣe rí life yìí in tí òyìnbó gbé lé lórí mistake ńláńlá ọgbọ́n ní sí ń dá kò sì lè work ó gbé lórí freedom let us be free but ǹjẹ́ ẹ mọ̀ tí freedom mọ́ dálẹ̀ fún yẹn ǹjẹ́ ẹ mọ̀ pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó láwọn bá dá in tó dáa fún wọn ní ká choose fún wọn rádà ká choose fún wọn
ọ̀pọ̀lọpọ̀ èyí fẹ́ gan bá tà sí kò sí church kan yóò dààmú ni confusion ni church mọ́ lálẹ́ fún bí gbogbo wa ṣe wà yìí ní ṣùgbọ́n àgbàtà fẹ́ fẹ́yàwó nínú àwọn ìyàwó tafẹ́ ẹyọ kan náà ló wá tá fẹ́ àbí méjì sí ẹ̀tàn bá dóbìnrin mẹ́wàá ṣe ọ̀gán ó padà dààmú ni kò mú kù wọ́n wá assist ẹni ẹ̀dàpọ̀ ọkàn mi tún lọ báyìí ọkàn mi tún lọ báyìí confusion ni ó dá freedom ara nǹkan tí ma ń bí excess freedom ara tí ma ń bí ní ma ń lead sí lack of purpose excess freedom ní ma ń lead sí lack of purpose ìyẹn sáà mọ̀ òṣèlú bá ti mọ́ sọ pé ilé ìmọ̀ pé mo fẹ́ sinmi tó bá ti free ó padà tó máa wò kí ló tó fi táìmù yẹn sí ni wàhálà tún ni o ní ọ̀sán tó ní bá rí táyà ní tó sọ pé méje kí n lọ ní sọ pé wọ́n fẹ́ máa ṣe contrast staff o tó fẹ́ ṣe kíní kan visiting kíní kan òun ló sọ pé òun fẹ́ sinmi bọ́ ti sinmi tẹ́ bá kùdà ló pàdé kíní máa fi ṣe so excess freedom náà sí wúlò bẹ̀pá then two freedom máa ń jẹ́ kí yẹn wà lost tẹ́ bá sọ pé this animal is free kò lókun lọ́rùn it will be lost because iṣẹ́ ńláńlá ni pé kí wọ́n kó nǹkan tó pọ̀ fún kó mọ́ tó fẹ́ ṣe gan ẹgbọ́n kí lẹ́rù kó fà tí àwọn èèyàn fi pọ̀ tí motivation sí láti pọ̀ táwọn counselors fi pọ̀ táwọn èèyàn fi ń jẹun pẹ̀lú counseling nǹkan pọ̀ tí ó ṣe ni ó tún dàrú nígbà àwọn ọmọ ọmọ jẹ́mọ̀ tó ọpọlọ rẹ̀ jẹ́mọ̀ fún jẹ́ fún wọ́n fẹ́ fún choice náà so torí pé yóò máa feel the void tó bá fi lè yọ ọlọ́run ọba kó náà nǹkan tó ń lọ and you are free you have the time to yourself gbọ́nye tó bá ti ṣe tán báyìí ó pàtàkì máa bí ìfẹ́ fi time yìí ṣe bóhun ni freedom yẹn fi lead dáwọn yẹn ti rogbo options tán ó l'option tó ń fẹ́ choose ní pé ọlọ́run ọbọ̀ dáhùn lẹ́ranko bọ̀tẹ́ báwọn wá costume ajá wọ́n rà costume ajá wọn ò gún ó lọ fún ńlá lára nígbà tó sá ń sin crawl wàrà ń fẹsẹ̀ ń fọwọ́ mẹ́rin bí ajá ó lè ìlò tó wọ́n fẹ́ ṣe síbi tó gbé wọ́n jù sínú jungle now so òun lọ̀rọ̀ tó náà bá tó wọ́n yóò yẹ̀sílùkù àdábá sọ̀rọ̀ ìyá ńláńlá tó lè yóò jẹ láyé ó sì jẹ lọ́nà yóò jẹ láyé yóò jẹ lọ́nà lẹ́yìn ìgbà yẹn ọlọ́run bá wá sọ fún wa wípé wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada ara tọ́lọ́run ọba tó tún fi ránṣẹ́ sí ní ànábì wa anna al-masajida lillah ṣe ọ̀rọ̀ táwọn àlìjànnú sọ kò sì ní ṣe pẹ̀lú nǹkan tí wọ́n believe bá ṣe ń káwọn yòókù bọ̀ wá eléyìí wa anna al-masajida lillah nínú nǹkan táwọn afáàtù wọ́n tún kejì yẹn náà o ní wípé ká jẹ́ kó wọ́n jẹ́ àtúfù ó jẹ́ máa túfù lórí uhiya ilayya yàrá mi jumlati ma uhiya ilayya nínú tọ́lọ́wọ́ bá fi ránṣẹ́ sí mi ní wípé anna al-masajida lillah kìí sọ̀rọ̀ pé bóyá àlìjànú ní sọ pé wa anna al-masajida wa anna amanna bi anna al-masajida lillah eléyìí báyìí ọ̀rọ̀ ọlọ́run ọba tó fi ránṣẹ́ sáà náà ní pé ara nǹkan tí fẹ́ kó sọ fún wọn náà kí ló dé tó fi kọ́ náà bá fi sọ báyìí wallahu a'lam bi muradi yóò rọ́ di oní wípé àwọn tán jẹ́ kèfèrí Mákkà tán jẹ́ Quraysh ara nǹkan tán fi ń sakọ òun ni pé wọ́n sọ fáwọn pé àwọn ni àwọn tí àwọn nílé Ọlọ́run Káàbà ń bẹ lára nǹkan tán fi ń gbà yìí wọ́n sọ pé àwọn ni awliya'ullah àwọn lẹni tí ń mójú tí Ọlọ́run lọ́wọ́ pé wà máa kánú awliya'ahu in awliya'uhu illa al-muttaqun wa ma kana salatuhum inda al-bayti illa muka'an wa tasdiya àbí ibi lóòótọ́ ẹ̀yin lẹ jẹ́ custodian fún ó fẹ́ mú mi ní ó fẹ́ mú mi ẹ̀dàpẹ̀ bá fún lómi wọ́n wà láwísítà kọmú láǹkà láàskẹ̀ iná máa gára ẹbá fún ní máa àgádàpọ̀ so
in tó Ọlọ́run fi sọ ni pé in tí Quraysh tí wọ́n fi ń gba yìí ni pé wọ́n link ara wọn mọ́lé Ọlọ́run ilé Ọlọ́run Ọlọ́run wá sọ pé ilé fúnra yín tẹ́nà bá fẹ́ pè kí lẹ́ pè ẹni Baytullah àbí tọ́ nǹkan tí bá mú yìí báyàn tó jẹ́ Baytullah falimada kuntum ta'buduna ghayra Allah ṣẹgbọ́n mi bóyá tí mo lè fi wé tí ó fi yé yín ó dàbí kan sọ pé lágbájá lóṣèlú tàà sọ ní o pátì wo ló wà pátì báyìí mo wà ṣé pátì òun náà ló wà tó fi di president ó ní yes ṣẹ́mọ̀ ìtumọ̀ pé gbogbo yìí tó nílé ayé yìí pátì ló fún then kí ló wá dé tó wá ṣe anti-party nígbàtí ma gbóre òun bá ní nǹkan èyí kí ló dé tẹ́gbó ṣe lọ́lọ́run fi líǹkì dẹ̀ra Kùrẹ́ṣì mọ́ fàlẹ̀ àbùdú rọ́bà hadal bayt iyì wọn pátápátá òun náà ní Mákà òun ní Kàábà tọ̀ náà tó bá rí bẹ́ẹ̀ inú nǹkan tọ́lọ́run tó fẹ́ràn sí wà náà wíwọ́ annal masajida lillah gbogbo àwọn mọ́sálásí Ọlọ́run ọba lónìí tó bá ẹ̀pọ̀ Ọlọ́run lónìí táwọn náà sì mọ̀ wa min jumlati hadhihi al-masajid òní Masjidul Haram tó fala tad'u ma'a Allahi ahada ẹ má pè nǹkan kan ní papọ̀ mọ́ Ọlọ́run because ilé Ọlọ́run lẹ́pẹ́ òun náà sì ní yìí Ibn Ashur ṣàlàyé pé áyà yìí a lè tú kó mẹ́ gbogbo masáyì mọ́sálásí tí ń bẹ ní gbogbo àgbáyé a sì lè tú kó mẹ́ ní Masjidul Haram nìkan pé Ọlọ́run ọba kan wá lò ó ní plural tó kó fẹ́ gbé tóbi pé Ọlọ́run ọba máa ń sọ bẹ́ ẹwọ Ọlọ́run sọ pé wa qawma Nuhin lamma kaddabu rusula àwọn àjọ ní wọ́n pè gbogbo àwọn òjíṣẹ́ rọ́ ẹyọ kan náà wọ́n rán sí wọn pé a lè fún nǹkan ní plural tó bá fẹ́ jẹ́ kó tóbi ipé dàdí mọ́sálásí tó gbé mọ́sálásí mi wípé Káàbà lọ́lọ́run ọba ń wí pé tẹbá sì ti wo bí tọ́lọ́run bá ti sọ̀rọ̀ àwọn Kùrẹ́ṣì náà kọ masájídù ní máa ń lò despite pé wọn ò mọ́ mọ́sálásí kankan gbà wọn ju Káàbà nìkan lọ wa man azlamu mimman mana'a masajidallah an yuzkara fiha ismuhu àwọn tí wọ́n tọ́lọ́run bá yóò sí masájídù nìkan wíw náà Káàbà nìkan náà ni wọ́n kọjá àwọn èèyàn pé Ọlọ́run ọba máa ń pè torí pé gbogbo àwọn mọ̀sálásí ló ń kọ tábà òun lọ àwọn mọ̀sálásí yòókù kọ àwọn tó tẹ̀lé Káàbà gẹ́gbó ṣe pé ànábì Núhù náà ni àwọ́lò rúsúlì àwọn rúsúlù yòókù náà kọ wọ́n tẹ̀lé so tán bá fi lè pa ànábì Núhù ló kúrọ̀ ọgbẹ́ pàkọ́ wọn ní ìlàmọ́ kádàbú rúsúlà ibà Ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún wọn wípé àá nígbàtẹ́ bá mọ̀ yí pé annal masajida lillah láàmù tó wà bẹ́ẹ̀ lì lédè Lárúbáwá láàmù ma jẹ́ láàmùl mulk ma jẹ́ láàmùl istihqaq láàmù pé lágbájá ló ní nǹkan yìí láàmù pé lágbájá ní nǹkan yìí tọ́sí tẹ́ ẹ bá wo láàmù tó wà ń bí báyìí pẹ̀lú tọ́lọ́wọ́ bá sọ tẹ̀lé láàmù lè ṣe kọ́kùn ẹ̀yí kí n fún yìí tí àwọn àfáà ti sọ̀rọ̀ láàmù lè ṣe kọ́kẹ́ wá wọ́rù ìyapa ẹnu wọn tá bá débi áyà innama sadaqatu lil fuqara masakin lil fuqara tó wà bẹ́ pé zakao àwọn tí wọ́n ní ká tú ní àbáwọn tó tọ́ sí sọ pé kìí sáwọn tó ní àwọn tó tọ́ sí ni so lámùlẹ̀ sẹ̀kọ́ ọkùn tẹbá wá sọ pé àwọn tó tọ́ sí ni ìyẹn ni khilafu tó wà láàrin Imam Malik àti Imam Shafi'i nípa pé àwọn àwúlá fún zaka Imam Shafi'i rahimahullah wọ́n lóbi náà wípé tẹ́ bá ní zaka ìbáyìí tó bá jẹ́ wọ́n àwọn jẹ́ 25,000 naira àwọn àrán mẹ́jẹ̀ẹ̀jọ ẹ gbọ́dọ̀ pín kárí wọn
ẹ gbọ́dọ̀ pín ká ní wọn pé bó ṣe 5,000 fún fàkír 2,000 fún miskin tí tó fi pín báwọn Imam Shafi'i wí Imam Malik pẹ̀pọ̀ tó bá ti lè fún sínfù kan nínú ẹ̀ ó ti tó láàmù ta ní tú láàmù ìmọ̀lì ta ní tú láàmù ìsìnkọ́kùnrin àwọn èyí tàbá tó gbé láàmù ìmọ̀lì pé àwọn yìí àwọn ni wọ́n ní nǹkan àwọn yìí àwọn ni wọ́n tọ́ sí nǹkan ta ní tú láàmù ìmọ̀lì ta ní tú láàmù ìsìnkọ́kùnrin ẹni tó bá sọ wípé àwọn yìí ni wọ́n ní nǹkan yìí nǹkan tó bá jẹ́ nǹkan èèyàn ó gbọdọ̀ dọ́dọ̀ gbogbo everybody bẹ́ẹ̀ni bọ̀ wọ́n ní lágbájá tọ́ sí nǹkan yìí ẹgbọ́n mi yé yes tó bá ipẹ́ tó bá sàti tọ́ sí mo sáà ti fún ẹgbọ́n mi yé nísìn báyìí pé wọ́n ní àwọn tó wà nílẹ̀ ìsìn ọmọ ọba ni wọ́n yes márùn àwa mú ẹnìkan nù àfi jọba ìsìnkọ́kùn kò ní bàtà bá tó fún gbogbo wọn because ẹni tó fẹ́ kan tọ́ sínà lẹ́lámú fún nínú wọn bọ̀ wọ́n láwọn ẹni yìí wọ́n ní nǹkan yìí ẹ lè fẹ́ nìkan kẹmọ́ fẹ́ nìkan because òun ló fẹ́ kan ní ẹni tó bá mú láàmù mulk ní Shafi'i ń túbá Malik ń tú láàmù istihqaq wọ́n sì ń lo láàmù fún méjèèjì kí láwọn Malikiyya wá fi ṣe tarjih àwọn ní okay Ọlọ́run bá dákọ mẹ́jọ mi báyìí àmà wá rí bìkan tó lọ́wọ́n bá Ànábì náà wá sọ Ọlọ́run bá sọ pé in tubudu sadaqati fani ilmahi wa in tufuwa wa tutu al-fuqara sadaqatu tó wà ń bí ayà yìí náà ló wà ní sadaqatu ní ma sadaqatu fuqara nìkan ló dákọ̀ ó bí lámùlẹ̀ istihqaq bá ti fẹ́ nìkan tó wọ́n tún lọ àdísì mọ̀hábùná ìpé tó khadu min aghniyahim wa turaddu ala fuqara'ihim fàkírù ìkọlù dámùlẹ̀ istihqaq náà tó bá rí bẹ́ wa anna al-masajida lillah torí pé fala tad'u ma'a Allahi ahada fẹ̀ká ti tẹ̀lé lámùlẹ̀ istihqaq èkè sí bọ́lọ̀wọ̀ bá kọ́ lónìí bọ́lọ̀wọ̀ bá ṣe ní mọ́sálásí náà ló ní ilé wọn tí wọ́n ń gbé náà ilé wọn tí wọ́n ń gbé Ọlọ́run bá lórí tó wà lórí ilẹ̀ bọ̀tọ́ ẹ̀kọ́rọ̀ ní ni la bá fẹ́ sọ a lè ṣe tàfúrí ọ̀rọ̀ ìbádà lé lórí náà because ilé rẹ̀ náà ò lè kó sà síbẹ̀ àmọ́ nígbà tí wọ́n náà fẹ́ kan mọ̀ pé Ọlọ́run ọba ló fi lé yìí tì sí Allahu yastahiqqu àbí tọ́rọ tẹ́jẹ́ òun náà ló tọ́ sí kájọ́ sí ń bẹ́ kìí ṣe kẹ́ ẹgbẹ́ fóòsà kìí ṣe kẹ́ ẹgbẹ́ fóòsà wípé Ọlọ́run ọba o Allahu mustahiqquha duna al-asnam Ọlọ́run ló tọ́ sí àwọn òsà ò tọ́ sí torí pé iná nǹkan ò Baytullah lẹ́pẹ̀ Masjidul Haram lẹ́pẹ̀ àbí wa tahhir baytiya ni inda baytikal muharram ni so tó bá rí bẹ́ náà Ọlọ́run ọba tó ṣe kóhun ló tọ́ sí yẹn òun náà ló ẹgbọ́dọ̀ sí jọ́sí fún ẹ má ṣe nǹkan mímọ̀ anybody tó bá fẹ́ kàdì ìjú tọ́ sọ́lọ́mí nǹkan kò kọjá là fala tad'u ẹ má pè nǹkan mí papọ̀ mọ́ àwọn tẹ́ ẹ fẹ́ ṣe máa mọ́lọ̀ la yastahiquna wọn tọ́ sí torí pé Baitul Asnam kan lẹ́pẹ́ so now tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run ọba ọwá ni wa annahu lamma qama Abdullahi yad'u kadu yakununa alayhi libada qul innama ad'u rabbi wa la ushriku bihi ahada aya méjèèjì nínú mushafu táwa ń ka sí
síkìrọ́ ní tí a hafsi àbí riwaya hafsi tọ́ kí ní tí a na asim àbí asim ló ní kìrọ́ àbí tọ́ ní kìrọ́ asim táwà ń ká títí riwaya hafsi àwọn làwà ń ká kúl and kìí ṣe tí jù mùhúrù ká bá ti mú náfẹ́ tó jẹ́ àfá oní Qur'ani àwọn ará Madina tàà sì mọ́ Asim ní ìtawà náà ká àwa ni no ìṣẹ́ mọ́ fẹ́ sọ̀rọ̀ tàbá mú kìrọ́ àtàsọ̀ pé kúl innama ad'u rabbi táwọ́ kábà sí ká kúlì ọ̀pọ̀lọpọ̀ àwọn oní-Qur'ani kọ́ọ́lá làwọn kan pé wa annahu lamma qama Abdullah yad'u kadu yaqumuna alayhi libada bal kúl innama ad'u rabbi qala innama ad'u rabbi àwọn kan bàbá sì kábà wọn nísìn ìtumọ̀ rẹ̀ ó yàtọ̀ díẹ̀díẹ̀ bá ṣe tù tọ́ áyà yìí pé wà annahu àti wípé nínú tọ́lọ̀wọ̀n ọba tún fi ránṣẹ́ sí ṣàwẹ́kúrú wúhíà ìláyà ni Ọlọ́run bá fi ránṣẹ́ sáà bí pé àwọn àlìjànnú ń gbọ́ àbí tọ̀ pé nínú nǹkan tọ́lọ́run bá tún fi ránṣẹ́ sí mi ní wípé tó mì pánà bí ó wà àwẹ́ sí Ọlọ́run ló kàn jẹ́ kó wà àwẹ́ o ní pé lamma qama Abdullahi yad'u annabi tó jẹ́ Abdullah annabi tó jẹ́ Abdullah Ọlọ́run ọba ó fẹ́ mọ́ ó fẹ́ dákọ̀ annabi tó pè ní Abdullah kọ̀sọ̀rọ̀ wà náà lamma qama yad'u ìyàní wọ́n pè ní iqamatu zahir mawdi al-mudmar nǹkan téèyàn lè lo pronoun fún kéèyàn wá fẹ́ ká gbókọ jáde èyàn sábà máa ń ṣe tó bá fẹ́ fún ẹni tó lókọ níyì pé o fẹ́ dákọ̀ rẹ̀ o sì fẹ́ pèrí níyì tó fà tó kọ tó fi níyì lọ́dọ̀ ẹ̀ pé mo fẹ́ ká Abdullah wà mẹ́ kóhun jẹ́ Abdul kémi jẹ́ Allah ká mọ̀ pé mi mọ̀ ránṣẹ́ wa annahu lamma qama Abdullah ní tọ́lọ́wọ́ bá tó fi ránṣẹ́ sí mi ní wípé nígbàtí ẹrú Ọlọ́run àṣẹ bá sì ti rí Kùránì sí mọ́ tí ń lo wọ́ọ̀dọ̀ Abdullah níjọ́ táwọn ànábí Ọlọ́run bá ti dé píìkì wọn lọ́wọ́ pẹ̀ wọn ní Abdul bẹ́ẹ̀ makọ́mà tó ga jù tọ́lọ́wọ́ bá ti fẹ́ pọ́n wọlé ìgbà wọn ní pẹ̀ wọn ní Abdul ẹ̀yẹ wà Nabi sallallahu alaihi wasallam subhanalladhi asra bi abdihi layla mímọ́ mímọ́ Ọlọ́run ọba tó mú ẹrú rẹ̀ rìn lóòrù tọ́tẹ́bá wà ábùdó mẹ́rin bẹ́bá tó wọ́n pàtó lọ́n fẹ́ sọ́rọ̀ Ànábì Ìsá in huwa illa abdun an'amna alayhi wa ja'alnahu mathalan li bani Isra'il tọ́ bẹ́bá tó wà Ànábì Nuh dhurriyyata man hamalna ma'ahu innahu kana 'abdan shakura واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار يا ما بطل ما تسورة عن النبي إنه من عبادنا المؤمنين لفتو جاجو فأوحى إلى عبده ما أوحى ní lẹ́fù gbàtánà bí ìgbà tó tóbi jù ló pè ní abdu so bẹ́ẹ̀ náà ní wípé bí èèyàn bá ṣe ń ga lọ́rọ̀ ọdún kéèyàn dérú Ọlọ́run ọba òótọ́ òbùdíyàwó náà ní ibi tí èèyàn parí sí
béèyàn bá ṣe tí ń jìnà sí òbòdíyà yẹn òun náà ni yóò máa líkì ẹ máwọn ẹ̀dá sí ọ̀dẹ̀ ẹ̀dá ló ti máa níyì ẹgbọ́n kan àrọ̀ àìtàlẹ́dì yanha abdan idha salla so highest tí a lè jẹ́ lànà ìsànsánà fi sọ nígbàtà ní ṣe ìjọsìn gan ẹsẹ̀ rẹ̀ gbogbo ọ bá sí mi afàlá àkúnà abdan shakura ẹfì gbé tán wá ṣẹ́tọ̀ Allahumma inni abdu ibn abdik ibn abdik now so pé ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ ẹrú Ọlọ́run tòótọ́ ìgbà tó dúó tí ń pè Ọlọ́run kẹ́lìmà kọ́ọ̀mà tó wà mí yìí wọ́n náà làmọ́ kọ́ọ̀mà Abdullah kìí ṣe ìdúró kìyàmù tààmà standing olómi in tó mìí ní pé nígbà tó gbìyànjú yẹni alkiyamu bí ṣe ìní èyàn ń ṣe nǹkan kìí ṣe dídúró standing tọ́lọ̀n bá ti fẹ́ sọ pé èèyàn ó ń gbìyànjú lójú ọ̀nà tiẹ̀ yóò lò bẹ́ẹ̀ nígbà tó fẹ́ sọ àwọn àsábùl káf Ọlọ́run bá wí ọ̀rọ̀ pé ikọ́mú fàkọlù Rabbuna Rabbus samawati wal ard lan nad'uwa min dunihi ilaha lan nad'uwa lẹ́gbà kọ́mú fàkọlù wa annahu lamma qama Abdullahi yad'uhu kọ́mà yẹn lè mí ní ilé kó mi pé yà ń gbìyànjú ó tún lè mí ní ojú olórí ìrun náà fáwọn tó bá fẹ́ tú síbẹ̀ because ṣe rí àyà yìí tán fẹ́ tú báyìí bí ọ̀nà mẹ́rin márùn làwọn àfáàntù lórí tán bá tún kọ́mà sí àti lórí ta ni ọ̀rọ̀ wà ánàwó làwọn kọ́mà Abdullah ta ni ń wí ṣé ìkáyà ọ̀rọ̀ àwọn àlùjànnú ni àbí inú tọ́lọ̀wọ̀n ọba fi rán ànábì ni àbíwò òun ni ó jẹ ìtumọ̀ ẹ̀ tó bá rí bẹ́ ẹjá ọkọ̀ tún tó wí náà káìsẹ̀ wá sọ táwọn afárá now wa annahu lamma qama Abdullahi ó nígbàtí ẹrú Ọlọ́run ọba tó jáde sọ̀sọ́lá nígbàtí ń fi Ọlọ́run ọba sójú ọ̀nà rẹ̀ kadu yakununa alayhi libada àwọn àlìjànú ibi tí wọ́n ní ojú kòkòrò lórí tí wọ́n ń gbọ́dé tán fẹ́ súnmọ́ nábìdé wọ́n wá ń ṣe wọ́n jọ ń tira wọ́n sì fún bẹ́ẹ̀ stampede wọ́n fẹ́ gunra wọn gan mọ́lẹ̀ bí pé èèyàn ń gun staircase pé eléyìí ó gbélé pé káwọn sáfi náà rùn káwọn fi lè gbọ́ dáadáa alìbàdù ká sọ líbàdù jẹ́ jámù ní ìrìn bí ká sọ wípé kó jẹ́ jámù lábid ó sì tún lè jẹ́ jámù libda ní tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé nǹkan tó bá rẹ̀ tó sùn lórí ara ibẹ̀ ni wọ́n ti ń pè tẹ́ bá wo kìnìún ibo ni irun ti sùn lórí ara wọn lára kìnìún kìnìún irun tó ti sùn lórí ara wọn mẹ́nẹ̀ mẹ́nì yẹn ni lárúbáwó pè ní libdatul asad tó pé irun yẹn báyìí ogun ara wọn so kí nǹkan kẹjọ ẹ̀ mara kó wà ní pèlè kó wá ní thickness òun ni wọ́n sọ pé libda òun náà là ń pè ní talbid talbid wọn lánàá bisọ sílám ó ṣe ara ní ó ṣe hajj ó ṣe umra mulabbada kí ni túmẹ̀ ẹni tó bá ti nírun tí wọn rẹ̀ pọ̀ tí
ó mọ̀ pé ìrìn àjò tó òun ṣe òun ò lè ní chance àti máa wẹ̀ àti òun fọ́ irun ló sì àtàkì dust yóò wá mú bí substance kan tí ó gọ́ọ̀mù rẹ̀ papọ̀ tí ó fi lẹ̀ papọ̀ mọ́ra wọn so that òkèlè kan ní dust tó bá ti gbọ́n bọ̀ tó ń bá túlẹ̀ báyìí sí yóò wọnú irun yóò wẹ̀ kò sì ṣe fọ́ kò sáyè tí ó fi wẹ̀ so tó bá ti fẹ́ ṣe long journey báhùn tí kò ní sáyè pé a máa change aṣọ a máa wẹ̀ ní ó sì tẹ̀lé so n tán pè bẹ̀ bíbé èèyàn fi gọ́ọ̀mù mú irun náà rùpá nígbà sọ́lá ṣe ara mi ọ̀làbàdà so that tó ń bá ti parí gbogbo iṣẹ́ tán sà pé yóò dán rí ẹ̀hẹ́ irun yẹn yóò lọ but tó wọn ò bá ṣe báyìí tí wọ́n wà bá ní sí dust tó wà bẹ́ òun wà ashaf ọ̀nà pẹ̀lú ọgbẹ́ yẹn wà ashaf irun rẹ̀ dàrú dẹ akbar ó wá àtàkì gubar dust kò sí bẹ́yìn ó ṣe travel tẹ́yìn ò ní wà akbar lásìkò yẹn bọ̀ wọn ò ní fẹ́ kéèyàn wà ashaf torí pé oòrùn kan lè ráyè tó fi ṣe ọ̀lẹ́ráyà àti yarun ọ̀lẹ́ráyà àti gíríkà ẹ̀sọ̀ pé ẹfẹ̀ kan tẹ́ ọ̀nà lẹ́gbà àwọn obìnrin bí náà tó bá ti sú wọn pé káwọn dínú wọ́n láwọn fẹ́ ṣe àwọn fẹ́ lọ́kẹ̀ àbí ètòrí ìnáwó wọn fọ́ máa jú wọn ṣe gíríkà so ibi tá ti lọ pé tẹlifídù ni pé bàítà tẹ bá fẹ́ kàtí fi gọ́ọ̀mù mú wọn báyìí mọ́lẹ̀ báyìí sì túnmọ̀ pé ẹ fi léyà rẹ̀ ṣe wọ́n hàn wọ́n sùn lórí ara wọn so ìtumọ̀ aláwọ̀kọ́ ni wípé ara nǹkan tọ́lọ́wọ́ bá fi ránṣẹ́ sánàbì ní pé ìgbà tánàbì sallallahu alaihi wasallam tí ń ké Qur'ani tí ń pèpè ibi táwọn àlìjànú lójú kòkòrò dé tán fẹ́ gbọ́n tí káàdù yàkùnú alayhi libada wọ́n fẹ́ lè máa sùn lé ara wọn tó wọ́n fẹ́ gbọ́n tánàbì sallallahu alaihi wasallam ìtumọ̀ yẹn ọ̀kan bọ́n náà àwọn ìtumọ̀ tí wọ́n tú Ibn al-Jawzi rahimahullah ní Zadul Masir nígbà tó mọ́ ọ̀nà bí àwọn èèyàn ṣe kàáwá tó pọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ ká ní líbàdá báwa náà ṣe káyì àwọn díẹ̀ ka lúbàdá náà wọ́n tán ká ní Ibn Abir náà káyì méjèèjì ìtumọ̀ kan náà tí Lárúbáwá fẹ́ rí fà sí rọ́gì tẹ́tẹ́ àbí tẹ́ bá ti wo àwọn olóyè alọ́bàlọ́bà ẹgbẹ́ tán bá fẹ́ tẹ́ nǹkan fún wọn mọ̀ tó lera wọn ni torí kẹ́ mọ́ fi fíìlì strain ibi tí wọ́n jókòó sí ìtẹ́tẹ́ ma ń tẹ́ fáwọn lọ́bàlọ́bà torí thickness rẹ̀ yẹn wọ́n ma ń pè òun náà ní alipt so alipt ó wí pé nǹkan tẹ́ tò lórí ara wọn tó ní thickness tọ́ àwọn kan tún ka lùbádà so àwọn ní ó dàbí kéèyàn sọ wípé rọ́kẹ́ rọ́kà sájid sujjad tọ́ ṣe ẹgbẹ́ ṣe káyì ẹmọ àwòtúmọ̀ tó mú jáde wọ́n láwọn tí wọ́n ka lùbádà in táwọn ń wí ò ní wípé àwọn kàpọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rìpọ́tù àwọn àlìjànnú ni ibi táwọn àlìjànnú wí ni pé nígbà táwọn witness ànábì sallallahu alaihi wasallam ohun àtàwọn sàábé rẹ̀ tí wọ́n ń kírun wọ́n ń ṣe rùkú wọ́n ṣe sùjúdù ń bẹ bí ẹni tó fẹ́ àpẹ́ ẹ̀pá àwọn sàábé rẹ̀ fẹ́ wólú ànábì pé bọ́n sí ma ń kírùn wọn ni pé ẹnìkan ṣe mọ́ mú àwọn yóò kó bá dẹ̀ tó wọ́n fọ́ọ̀lù lé lórí tọ̀ wọ́n describe rùkú àti sùjúdù pé olówó àwọn jùbọ̀ kí lẹ́tẹ̀ ṣe báyìí àwọn tán ka lúbàdá àwọn ti pé yẹ ní kánú rúkàn sùjàdá pé wọ́n describe obedience táwọn sàábí ànábì sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ sànábì wípé wọ́n tẹ̀lé débi pé tó bá ti rùkú àwọn náà tún ṣe bẹ́ẹ̀ ó ní lúbàdá táwọn kàtù ẹwọ bí túnmọ̀ Kùránì ṣe fẹ́ tó bá ṣe pé mi bá níwé mi ni ọ̀nà tafsiru àti kìrọ̀ átùlẹ̀ kan mọ̀ fíkọ́ àwọn èèyàn lọ́gá
not the other way around. Bẹ́ẹ̀, not the other way around. Ṣé ẹni tó máa gbọ́nà yẹn, àwọ́kọ́ yóò ti kọ́ jẹ́ kí yẹn líǹkì mọ́ Qur'an náà. Ó wà mọ ìtumọ̀ bí ìtumọ̀ Lárúbáwá ṣe fẹ̀ tó based lórí kìrọ́ àkọ̀ọ̀kan. Rather than ká gbé Qur'an sẹ́gbẹ̀ẹ́ ká máa lọ lè wá ṣàwáìdù nàwíyà nínú oko Basra àtòkò Kúfà. Bẹ́ẹ̀ ni mọ́nà, ọwà lóòun wá Lárúbáwá oko kan káàkiri, ó gbọ́dọ̀ pé yákàtàkà. Pé máa sọ yákàtàkà wọn, bí láwọn tí Qur'an ti dé kó tó kọ yákàtàkà. Ẹgbẹ́ yàkùn lọ jàre. Ẹ bẹ̀rẹ̀ láti bí inú àwọn afá tó dá ní Saudi. Al-Ustadh Dr. Abdulaziz Al-Harbi. Sáwọn Ustadh Dr. Abdulaziz Ali Al-Harbi. Majmu' al-Lugha al-Arabiyya, Masha Allah. Àwọn ni Rais Majmu' but Tafseer wọ́n ṣe. Tafseer àti Qira'at wọ́n ṣe ní Jami'a Islamiyya but Ummul Qura náà padà wọ́n. Lọ́gá ayé yìí ni but Qira'at wọn àti kan wọ́n hàn bẹ́ẹ̀. Ìwé yìí tó yẹ ká máa ṣe ká máa fi gbọ́ ká máa fa náwó ìgbé ṣe kí ká máa fa ọ̀gbọ́lá pé Qur'an ti sọ ó sì ní rich sources. Kìrọ́ àkan báyìí. Kìrọ́ ẹ̀yọ̀ kan sì ní báyìí ní sí báyìí Ọlọ́run ló mú èèyàn tó kà. Mùtàwátírọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ìnẹ̀ kí ló ṣe mùtàwátírọ̀ ni Àrọ́bí tó lọ lè bá tó sọ pé ó kàn sọ pé kí náà. Àrọ́bí tá mọ ìsìnàdù tó gbé ní sàwárí báwọn ní àdísì kan bá fẹ́ gbọ̀n. Yóò ní gẹ́lò fẹ́ kọ̀. So gaskiya fáwọn tó bá ṣe Qur'an nàbí tó ṣe ó rich dáadáa even fún lọ́gà yóò dẹ̀ jẹ́ kó ṣe é pé Lárúbáwá tí wọ́n máa sọ yóò jọ Lárúbáwá Qur'an kò sì ní sí pé kán tútùkútù bí ọ̀rọ̀ ẹ̀sìn òun lẹ́fì pé tẹ́ bá observe dáadáa gbogbo tó ṣẹlẹ̀ nínú Islam láwọn bídíà tó jáde kò sí kankan nínú rẹ̀ tó jalè ní Mákà àti Mádínà rẹ̀. Ẹ wò dáadáa. Ẹ wò dáadáa. Ẹ bá lákọ̀ Khawarij. Àbí? Kí láwọn kọ̀ Khawarij? Haruriyya bí? Harura, Iraqi ni, Nahrawan. Bọ́dákọ̀ Murji'a, ọ̀nà rẹ̀ ọ̀nà ni. Bọ́dákọ̀ Qadariyya, Basra. Bọ́dákọ̀ Jahmiyya, Àgbákò, Khurasan. Mákà àti Mádínà àwọn lè máa jó kán máa lùlù o àmọ́ bí pé dé tí wọ́n pure ọ̀pọ̀lọpọ̀ àwọn tásìkò sí bídá náà kọ ibi èdè náà ni kọ́dà tẹ́bá ìtún wó náà ní sẹ́ntọ̀ kọ́lọ̀n kó tún gbogbo olú ṣe ara Saudi lè ní nǹkan mí lọ́wọ́ o ẹ̀sìn tí ẹ sì tún sí ní tí ó lè máa jó àmọ́ pé yóò wá wí nǹkan kan tẹ́nìkan ò wí rí èdè yẹ̀wò àwọn alágbàkò lú yòókù tí wọ́n yá lárọ́wá lò náà ọ̀nà ni ó mọ̀ tú ìtúkútù lẹ́pàdà ìbẹ̀ náà lẹ́pàdà tí wọ́n rí Felix of Nola àgbàkò tẹ́sà ti rí èdè yẹn ó pure èdè lárọ́wá sí wà sensitive gan nínú àwọn tírà tí mo ti kọ́kọ́ kàrí tọ́lọ́run fi tó wúlò fún mi ẹgbẹ̀mù yìí ní ìsànwà fẹ́ kọ́ lókàrà náà yìí náà sáà ní ó fàgán ní ìpín ìṣàmùsílẹ̀ kíkọ́sílẹ̀ kíkọ́mọ́pọ̀ fàá pé ẹ̀dùn in tàbá sọ gbẹ̀ tán ṣé túnmọ̀ ló yàtọ̀ ní kò ní yàtọ̀ pé ṣùgbọ́n sẹ́mọ̀ pé tàbá fẹ́ ṣe tàgbìrù àmì ló fẹ́ ṣe tàgbìrù yẹ́ sọ túnmọ̀ ó lè pé ilẹ̀ ìwọ́n ṣe tàgbìrù náà ṣé tó pàkàrà wí náà ni yóò dọ́pọ̀lọ́ rẹ̀ lórí gbogbo ní rójú fẹ́ wọn náà wù dá ọ̀ ẹ̀dá pẹ̀mọ́ sọ kí n sọ náà wù dá bí wọ́n bá sì mọ́ náà ó lè yíwọ́ màmá ṣe rí náwó nìkan ò tó láti lè ṣe tàdáwókò lọ́gbàtàrà àbíyà rúùlù ní náwó but nùsùsù gangan ni ó fi lè ṣe tàdáwókò nùsùsù lágbàwá tó jẹ́ tìpìlẹ̀ tó bá ti ká yóò ti dèdè wọ́n ìtumọ̀ ẹ̀kọ́ wọ́n pé ìṣùgbọ́n lọ́dọ̀ àwọn náà mọ́wọ̀rí à ń padà bọ̀ ládọ̀dọ̀ tí wọ́n náà tàdáwókò wọ́n dàbí mo ti kọrin èyí fún yín rí ọ̀kan náà àwọn náà wọ́n pè ní Ibn Maktum àfá Hanafi ni lẹ́wọ́n ní náwò ní so wọ́n àti wá dé mí pé náwò ní ọwá dé ọkàn wọ́n á fẹ́ sọ́rọ̀ ẹwà ìsọ́rọ̀ náwò láfẹ́ sọ lónìí ọ̀nà sọ laysa li nahwi ji'tukum
la wala fihi argabu khali zaidan li sha'nihi kayfama sha'a yadhhabu ana mali wa muri'in abada dahari yudrabu laysa lidnawi jitukum mi ò wá fún nawu lónìí la wala fihi argabu in interest le khali zaidan li sha'ni fi zaidu le kó máa lọ aina ma sha'a yadhhabu bá fẹ́ lọ jó máa lọ kí wàhálà rẹ̀ ana mali wali muri'in abada dahari yudrabu kí ni mo fẹ́ ṣe pẹ̀lú èèyàn gbogbo àwọn ọmọ náà dọ́rọ̀bà zaidu dúríbà zaidu ìrọ̀bù zaidu bá ẹ sílẹ̀ ẹfẹ́ pa zaidu dé so tíra ìyẹn wọ́n pè ní atharul Qur'anil Karim fi darsi nahwi ẹni tó ṣe ní àwọn àfá asa Dr. Abdullah Ali Mukarram àbí kìrí kan ráwọn fi ṣe dòktórọ̀ ni bàbá ilẹ̀ náà àwọn táwọn ní first class ló gára rọ̀bíyà but wọ́n tètè mà pé Qur'an ló yẹ kó jẹ́ bẹ́sìsì dìrásà nàbíyà anybody náà tó bá fẹ́ wọn lọ́gá sáàpì Qur'an yìí kó wá fẹ́ kan wá kó dìmọ́kìrọ̀ art láti ibẹ̀ kó ẹ̀sẹ̀ wá lẹ́kì náà òun lẹ fi bá àwọn àfá àpárá mọ́ fi ṣe tẹ̀rẹ̀jì mọ́sábà kò fi yìí tó fi sáré bí mọ́sábà kò fi yìí tí ẹni sí ní pẹ́tọ̀ tó sàmá sáà ti gbọ́ tí wọ́n ti sọ bẹ́ ara bá sọ ní kìíyàsì pé báyìí ló ṣe kan sọ pé ó sì sọ pé báyìí ló ṣe kan sọ àwọn lédè náà àwọn sọ fẹ́ lédè pé báyìí ló ṣe kó sọ kọ́dà wọ́n bá ti sọ kọ́dà kó jẹ́ mistake èdè náà tó ní bẹ́ẹ̀ ni mọ́nà so now fún every ayah especially tọ́lọ̀ bá tó wá kẹ́ẹ̀ṣẹ́ ìtẹ́wọ̀n bá gba tó bá àwọn èèyàn kan tí mọ́ bó ló ṣe rich so ni tafsir àwọn salaf pé ayah kọ̀ọ̀kan ṣẹgbọ́n máa sọ pé kọ̀tádà wíbáyìí kí ní kà wíbáyìí tí èèyàn bá lè study ẹ̀ kó mọ́ wá wo bóò ni tán ní kọ̀tádà ṣe fitting nínú siyak ẹgbọ́ yóò rich bó lè yóò sì gbọ́ lárúbáwá torí báwọn yẹn ṣe máa ń ṣe dáyẹ̀ wọ́n ni kọ̀tálà kìí káwà yóò sì lọ pí kọ̀tálà irú bí tẹ́ ti lè bẹ̀rẹ̀ nírú Zadul Masir Ibn al-Jawzi tó bá mú kọ́ọ̀lù wá àwọn lágbàjá tú báyìí tán bá tú báyìí dẹ́ ìtumọ̀ ayá orí báyìí ẹ̀wọ́ kìí sọ̀rọ̀ pé àwọn bá láì tú báyìí sẹ́wọ̀n bá láì tú báyìí ní sí ó ní láti dá padà sí bọ̀ tán bá wá tú báyìí kí ló wà jẹ́ àwọn èyí tàà mọ́ sábà mọ́ ń ká láwọn tó kàn sọ pé àkọ̀tá dáadọ̀ ha kìí kan báyìí lọ́wọ́dá sọ èyí tẹ́ ẹ̀kẹ́ ní pé tán bá tú báyìí ó lè pípẹ́ kìrọ́ àkan ni wọ́n fi tú báyìí kìí ṣe the same kìrọ́ àtán fi tú báyìí náà fi sọ pé kò sí ikhtilafu tàbọ́dì mẹ́ ikhtilafu tànáwọ̀ and anybody ó sì dá ìtọ́lọ̀mbá kò sí rọrùn fún kéèyàn kọ́ ka muqaddimah tó fi usul tafsir Ibn Taymiyyah àti àwọn táṣiṣẹ́ rẹ̀ kíyàn sí jòkó ká dáadáa ní o kékeré ní ṣùgbọ́n ó kí débi pé látàyé Ibn Taymiyyah gan ni wọ́n ti ń lò al-Imam Ibn Kathir rahimahullah muqaddimah tafsir rẹ̀ muqaddimah usul tafsir wọ́n ti ń lò látàyé Ibn Taymiyyah rahimahullah so now tabawo aya yìí báyìí ẹ máa gbọ́n tí Ibn Jawzi sọ wípé lẹ́yìn ìgbà tó sọ àwọn kìrá tó wà ń bẹ̀ tán pé aláwọn tán ka kánú yakununa alayhi lubada àtúnrà àwọn tán ka lubada àtúnrà àwọn tán ka libada làwọn ká lubada náà ń bẹ̀ àti libada àti lubada àwọn jọra tọ̀bọ̀tí lubada náà tún bẹ̀ tó àwọn tán bá ká ti lúbàdá àwọn ń ká wípé ìka pẹ́tọ̀ wọ́n jẹ́ rúkàn sujada tọ́ Ibn Jawzi wá ní wa fi mana hadhihi al-aya thalathatu aqwal ìtumọ̀ àyà yìí in tí ó jẹ́ gbólóhùn mẹ́ta opinion mẹ́ta ló wà ń bẹ̀ ẹ máa bí opinion yóò ṣe lọ àkọ́kọ́ ni wípé ṣẹ́ríkẹ́ tó lọ tú àyà yìí náà ẹ ọ̀kọ́ pẹ́tọ̀ wa annahu tó wà ń bẹ̀ yìí lamma qama Abdullah wa annahu yẹn
ṣé min hikayati qawlil jinni ni àbí mimma uhiya ila rasul ṣé Ọlọ́run ọba ó narrate fún an táwọn àlùjànnú ń wí fáwọn ìjọ wọn ṣé mọ̀ pé àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ pé àná sama àná fana ọjọ́ yaqulu fa qawlu inna sami'na Qur'anan ajaba yahdi ila rushd tàbí wa anna ṣé pé wa anna yẹn àwọn ni wọ́n report rẹ̀ fáwọn ìjọ wọn àbí ṣé àyà yìí náà ṣé lára rìpọ́ọ̀tù àwọn àlùjànnú fáwọn ìjọ wọn ni ẹgbọ́n mi àbí lára ọ̀rọ̀ Ọlọ́run ọba tọ́lọ́run fi ránṣẹ́ sánàbí tó fẹ́ kó sọ fáwọn kèfèrí that is ṣé àyà yìí só ní ṣe pẹ̀lú alamul jinn àbó ní ṣe pẹ̀lú alamul ins ṣé wọ́n àwọn àlùjànnú ló ní ṣe pẹ̀lú pé rìpọ́ọ̀tù yẹn wọ́n fún àwọn ọ̀kan mú wa gbọ́ nǹkan tó ń sọ láàrin ara wọn àbí Ọlọ́run ọba fi àyà yìí pé àwọn èèyàn ni ànábì ń sọ nípa wọn pé Ọlọ́run sọ fánàbì ń pa tí àwọn èèyàn ṣe náà ó ní Ibn Jawzi sọ pé ahdha aláwọ̀kọ́ ó ní pé annahu min ikhbari Allahi ta'ala anil jinni yahki halahu pé wà annahu lamma qama Abdullah ó wà ní pé Ọlọ́run ọba ń fún wa níròyìn táwọn àlùjànnú rìpọ́ọ̀tù fara wọn tó wá sí pé òun bá ní eléyìí bá jẹ́ then ìtumọ̀ ayẹ́ ó sì jọ pé tí ìtumọ̀ ayẹ́ ó jẹ́ ni pé annahu lamma qama yusalli nígbà tánàbí ń kírun sáwọn pánàbí kírun bátún náhálà wọn ní tí ń kírun táwà àlùjànnú ti bá àbí so kadal jinnu lizdi'amin alayhi yarkabu ba'duhum ba'da hirsan ala sama'il Qur'an pé àwọn àlùjànnú bí tí wọ́n lójú kòkòrò kan fẹ́ gbọ́ Kùránì dé wọ́n sì ń gúnra báyìí wọ́n ń gúnra wọn so anybody tí ó bá tú elé báyìí wà annahu tí ó tú yóò tú wípé ìbáàrù ni tọ́lọ́wọ́n bá ń fún wa nírò ń pa àwọn àlùjànnú ṣẹgbọ́mìyé tọ́ ó mì pé òun ó lọ pẹ̀lú wípé yóò jẹ́ máa túfù lórí pé annahu istama'a nafarun minal jinn qalu inna sami'na Qur'anan ajaba òun jẹ́ máa tó lè pé annahu tọ́lọ́run rìpọ́ọ̀tù táwọn àlùjànnú ṣe ìtumọ̀ kanu ìtumọ̀ kejì wọ́n ni wọ́n gbélé ìwà Ibn Abbas Atiyya al-Awfi ìwà Ibn Abbas ẹlẹ́ẹ̀kejì ni pé òun náà sàpàrọ̀kọ́lọ̀ ní fún anírò pé wà annahu yìí náà tó wà lára ọ̀rọ̀ àwọn àlùjànnú fún ara wọn kìí sí tọ́lọ́run ọba fún anírò ń pa wọn tí ó ṣe dédé bí wà anna lamasna sama wà anna kunna naqudu minha maq'ada sàpàrọ̀ tí wọ́n gẹ́gẹ́nu tó gbé wà anna wulilé náà òun jẹ́ máa túfù lórí nǹkan táwọn àlùjànnú fúnra wọn ń sọ wà anna dhananna an lan nadkhula al-insa wà anna minna salihun èyí ó jẹ́ máa túfù lórí wà anna táwọn àlùjànnú ń sọ tọ́lọ́wọ́n bá narrate fún wọn pàntán sọ tá a bá tú báyìí in tí wọ́n tú sí ò ní wípé annahu min qawlil jinn ọ̀rọ̀ àlùjànnú ni li qawmihim wọ́n ń sọ fáwọn ìjọ wọn lamma rajahu ilayhi nígbà tán pàtàkì sọ́dọ̀ wọn fawassafu lahum ta'ata ashabi rasulillah wọ́n rò ìfáwọn ìjọ wọn bá wọn sàábí ànábì ṣe tẹ̀lé ànábì tó wa timamahum bihi fi ruku' wa sujud àbẹ́sẹ̀ ń fọ́lò rẹ̀ wọ́n sì tẹ̀lé ànábì bí rùkú àti sùjú fákà annahum qalu sọpọ̀ yìí lábárẹ́ tú ìtumọ̀ tí ó mi gbé kọrú o lamma qama yusalli ìgbà tánàbí ìdúró tí ń kírun kada ashabuhu yakununa alayhi libada àwọn sàábẹ̀ rẹ̀ bá wọ́n fẹ́ gùn lórí mọ́lẹ̀ min shiddati ta'atihim lahu ó mi pé káádú yakununa yóò mọ̀ jẹ́ yakununa àti káádú yóò mọ̀ jẹ́ fáwọn sàábẹ̀ àná ọ̀rọ̀ mọ̀ wá jẹ́ rìpọ́tù àwọn àlùjànnú wà ánà wó wá jẹ́ máa túfù lórí bí wà ánà làmásẹ̀mẹ́ná wà ánà òdì méjì ẹn tó bá tó ilé ìbáyìí òun ó lọ lórí pé ọ̀rọ̀ àlùjànnú ni ṣẹgbọ́n mi yóò tún wá lọ lórí pé kó kú ló bàdà kò jẹ́ rúkàn sujada wọ́n ni ó ní wàhádàl máàna ìtumọ̀ yìí في رواية ابن جبير عن ابن عباس عطية عن ابن عباس ده ابن جبير سعيد ابن جبير عن ابن عباس وثالث إليكيتا ó ní pé annal ma'ana ìtumọ̀ rẹ̀ ó ní ká wá tú kọ́ọ̀mọ̀
ní túmọ̀ pé ìṣáhàdà wà ámìlà táà ní tú kọ́ọ̀mọ̀ fi sọ́lá làmá kọ́ọ̀mù wà kọ́ọ̀lú kọ́ọ̀mọ̀ bí ṣe pé òun ni pé ká sọ wípé làmá kọ́ọ̀mọ̀ Rasulullah sallallahu alaihi wasallam bí dáwà nígbà táwọn bí ń pépè so yẹ̀dùn úhù yẹn kò ní jẹ́ dùá yóò jẹ́ dáwà tó bá jẹ́ dùá yóò jẹ́ sọ́lá tó bá jẹ́ dáwà yóò jẹ́ àdáwà tí lọ Tawheed wípé ìgbàtá ní sọ̀sọ́lá tí ń tàwọn èèyàn talabbadatil insu wal jinnu àwọn èèyàn àtàlìjànú wọn kójọ lé lórí wàtàdọ́hàrú àlẹ́ wọn gángọ̀ lé lórí lè yóò tí olóla haqqa alladhi ja'a bihi láti lè ba òdodo tó mú wá jẹ́ yóò wọ́n dàbí pé ta'allabu àlẹ́ wọ́n gángọ̀ lé lórí pé ó ní succeed ní tó fẹ́ so eléyìí al-Hasan al-Basri Qatada bin Di'ama àti Ibn Zayd ni Abdurrahman bin Zayd yani Abdurrahman bin Zayd bin Aslam Zayd bin Aslam ń jẹ́ tabi'i torí pé òun bàbá rẹ̀ Aslam ń jẹ́ Mawla Umar na fi ń jẹ́ al-Adawi Zayd bin Aslam wá jáfà fún Imam Malik rahimahullah Abdullah bin Zayd tó ń wájọ́ ọmọ rẹ̀ wá jẹ́ ìrọ̀ Imam Malik tó mi pé ní sí o Ibn Zayd tó ń jára Madina Qatada tó ń jára Basra àti Hassan tó jẹ́ Basra náà kọ àwọn méjì àwọn ẹ̀ta lọ síbẹ̀ tọ́ àwọn lù pé káàdù yàkùnrin alẹ́ ìlú àtẹ́mọ́ tó fà táwọn ò fi tú báyìí ó ní wípé áyà tó tẹ̀lé ìtọ́pọ̀lọpọ̀ ọkà ní kọ́ọ́lá kìí sí kúlì ẹ̀yìn ẹ̀wọ̀ ò nísì tí mo bá ka wà annahu lamma qama Abdullahi yad'uhu kadu yaquluna alayhi libada qala innama ad'u rabbi la ushriku bi ahada ó lọ pẹ̀lú the last ìtumọ̀ yìí wípé ẹ̀kàn ya para yín ni ẹgbọ́ ẹ para yín ni ẹ bá gang up kí èmi lọ ọlọ́run rí pọ́lá lọ́dá náà ìsọ́sá pẹ́tọ́ ọlọ́run ọba mi ní pé ní sẹbọ́sẹ́ra gbogbo tó kẹfì ṣùgbá fún mi torí kọ́ọ́là yóò lọ pẹ̀lú ìtumọ̀ yìí ẹni tó bá wá mú kọ́ọ́là tó sì lọ pẹ̀lú ìtumọ̀ yìí òun ó fẹ́ lọ pẹ̀lú ló bá dá tó bá wọ́n olúgbàdá tán òun tó wá lọ pẹ̀lú wípé ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ àlùjànnú ọ̀rọ̀ tọ́lọ́run ọba narrate fún wa separately ni pé because lágbà tọ́lọ́run ọba ti bẹ̀rẹ̀ wa annal masajida lillah ọ̀rọ̀ àlùjànnú ti tọ́ pé yà ní mimma uhiya ilayya annal masajida lillah ọlọ́run ọba ń sẹ wọ́n sọ ìṣesí ànábì fún ara rẹ̀ pé ìrọ̀bí ẹ̀ntọ́ ọ̀bẹ̀ gọ́lọ̀ sí wọ́n sọ fánà pé inna rabbaka ya'lamu ọlọ́run ọba rẹ̀ mọ̀ wa laqad na'lamu àmà báyìí pé kí n sọ pé tọ̀ wa annahu lamma qama Abdullah nígbàtẹ́rọ ọlọ́run ọba fẹ́ máa ṣe sí àmà pé sí wọ́n gángọ̀ lórí nígbàtán gángọ̀ ẹ̀rọ ọlọ́run wá sọ báyìí kọ́ pé rìpọ́ọ̀tù ọlọ́run ọba fún wa gbogbo ẹ̀ náà ló correct àmọ́ sáà pé nísìn kìí ṣe gbogbo ẹ̀ náà wọ́n lè fi sínú tafsir lẹ́ta that is Lárúbáwá no but ayẹ ẹyọ kan gbogbo ẹ̀ ayà kan gbé gbogbo túnmọ̀ yìí rọ́sùn ẹyọ kan gbé because tí mo bá fẹ́ kan sọ ìnífẹ́ kan ti ṣẹ́dà sí ìsáà ní fi ṣákúlù bí Mùsáfù ṣe wà gangan kò lọ́mọ kò sì ní wíwọ́ àtẹnjọ́ ka lúgbàdá láàmù bá dáa nǹkan àtẹnjọ́ ka líbàdá àtẹnjọ́ ka ìmìnà ẹ̀yọ̀kan náà lọ́gbẹ̀ o níjọ́ tí tàṣífù bá ti wọnú tàṣífù ní pé nǹkan tán kọ́ọ́lẹ̀ lèyàn fẹ́ ká ní pé nǹkan tí wọ́n kọ́ọ́lẹ̀ yẹn pé ìhun ìlọ́mọ níjọ́un àwa ti dé ńgbà tó máa dé àṣàpẹ́ tó níbi àtún kàkàgbà
nísìn báyìí láti àwọn ọmọ jíìmù ọmọkè wọ́n sàbá àfọmọ́ sí wọ́n tún wọ́ kọ́nà wọn tún wọ́n rẹ́jì wọ́n tún ṣe tí ó tún clear dáadáa tó nígbàgbé wà wájú làwọn tó ń ṣe tó fẹ́ pé ìtàwáfẹ́ kan wá báyìí tó àwọn nǹkan ọlọ́run mọ̀ dáka al-Imam As-Sakhawi Abdurrahman As-Sakhawi ọmọ kẹ Ibn Hajar ìgbà tán sọ bí Ibn Hajar ṣe máa ń sáwàdà pé àwọn àfá máa ń sáwàdà lọ wọ́n yẹ́ ránjú àwọn èèyàn ti rájú wọ́n ń serious nàbà kìí ṣe láìfù wọ́n simple Sunnah rọrùn wọ́n sì mú lè kò lè jì pẹ̀lú ọba tí lọ lè ṣe jù lè láì hypertension pẹ̀lẹ́pẹ̀lẹ́ níjọ́ tí ilé ó bá wà jihad kèfèrí lè yẹn wọ́n lè mọ́ wá ti wá glóza àléhìn lórí yá ayyuha an-nabiyyu jahidil kuffar wal munafiq wá glóza àléhìn àwọn oríyàn níbẹ̀ ó tún rí Muhammadun Rasulullah wal ladhina ma'ahu ashidda'u 'ala kuffar ruhamahu bainahum ẹgbọ́n mi ó tún rí fabima rahmatin minallah linta lahu èèyàn kì í wo mùsùlùmí kó sáàfẹ́ lè mọ́ ó gbọ́dọ̀ ní nǹkan tó ṣe tó fẹ́ correct àmọ́ pé ọkàn àgbẹ̀ no alìkìyàmà ọ̀la ló lè ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ líle ò yẹn jú ẹ̀fà ṣe ní ẹ̀jẹ̀ sọ As-Sakhawi wá ń sọ bí Ibn Hajar ṣe máa sáwà kọ́tọ́ mẹ́ta wá sọ tán ó wá sọ irú àwọn àwàdà náà tó ti wá tánbá kọ Kùránì kalẹ̀ sáwọn pé wọ́n èwọ́ wọ́n èsì kama sí ẹ̀rìn nìsìn ẹjẹ̀ ìdáwọn ní Kùránì wà ní jókòó tí mo bá kọ iyyaka na'budu no ẹ̀ṣẹ̀ ní ìdíwé ok ẹ̀ṣẹ̀ ń jáde ẹ̀rì ẹwọ mi ò ṣe kọ́ yìí sáà pé ìfọ́mọ̀ kankan sí kílẹ̀ ká yìí fẹ́ kílẹ̀ ká wáyé báyìí ìsáfẹ́ ti máa ń fẹ́ tí lẹ́sà kàwáyé ẹ̀wọ̀n sáà wáyé yá kànáà stáyẹ̀ nàbí sáà pé tó pàtí máa ní ẹ máa wo tí fún ọlẹ́ni yìí ṣe ìmáàmù mọ́sálásí khatibu kan wá bá lálejò ìmáàmù wá sọ fún khatibu tó ń gbà pọ̀ ní mímọ̀ lòun wá ní àtàkùn àmì lọ́wọ́ mo ní problem pẹ̀lú áyà yìí ẹmọ́gbọ́ èmi máa ń ka ọ̀nà méjì mo máa fi ń ka ẹmọ́gbọ́ èmi máa ń ka wá iyyaka 90 èyí sì tó máa ń ka ẹmọ́gbọ́ wá iyyaka 70 mo rò pé kò sí tí ò lè jẹ́ bẹ́ ihtiyatan mọ́ fẹ́ tẹ́kì kọ́ṣẹ́ mọ́ wá ń ka 90 torí 90 jù sàbẹ́ lọ pé torí tó bá tẹ̀lé jẹ́ 90 pé tó bá lọ jẹ́ pé tó bá lọ jẹ́ 70 báyìí tó ṣe pé 90 gẹ́gẹ́ ló correct mo ti reduce 20 pé kí ìfẹ́ kankan 90 sàbẹ́ náà ti kó sí báhùn pé dápẹ̀ ìwò ló correct mẹ́ ọwọ́ gbá ẹ̀kọ́ kò correct so nípe òun kí ní ìyẹ́lá àwọn òsí títí ìrìnlẹ̀ olóòun wá máa ń dúó pé tí sí ìrìn máa ń kájù náà ètò yàtọ̀ so ó ní báwà ní ìsìnkú àgbà táwà dé nǹkan ti dẹ̀ ẹ̀sì mọ̀ rí ó sì kọ́mọ̀ dáadáa lọ́dọ̀ àwọn Qur'an ó kọ́mọ̀ dáadáa ẹnìkan bẹ̀ ẹni oní Qur'an ní tí gbogbo ẹgbẹ̀ àwọn aláṣẹ wa sọ fún pé wọ́n ní wọ́n máa ń fa kí ó gùn lórí ọ̀run àwọn aláṣẹ wa sọ fún pé wọ́n wá sófin kàtò pé ọba pé anytime tó bá ti fẹ́ kírun àyà kọ̀ọ̀kan lẹ́yìn Fatiha àyà kọ̀ọ̀kan òun ni kẹ́ máa fi kí rákà kọ̀ọ̀kan tó bá ti kí Fatiha àyà kan ẹ̀ tó fẹ́ kí rákà ẹlẹ́ẹ̀kejì náà Fatiha kan àyà kan wọ́n láwọn gbọ́ ẹmọ tó fún Kùránì ṣe ó sì bọ́ síwájú ọba náà bẹ̀rẹ̀ yìí ṣe bó ṣe ká ayé alákọ̀ọ́kọ́ tó ka Fatiha tẹmọ tó kà lọ́kọ̀ tó kọ́ kọ́ká ayé tó dé nǹkan
qalu rabbana inna ata'na sadatana wa kubara'ana fa'adalluna sabila. Ní ayé alákọ̀ọ́kọ́. Ó sì Allahu Akbar. Nígbà tí ó di ayẹlẹ̀ kejì, ó kí máa sọ pé, rabbana atihim di'fayni minal adhabi wa la'anhum la'nan kabira. Sí àkó ti pàṣì mẹ́sẹ̀jì. Ọba ni, no, ẹmọ nǹkan tó bá wù ní lójú pé ń tọ̀. Ó rí ò pé ní. Ní tí ń wí fún ní wípé, tó láyà kẹ̀kan náà kà, ń sì fún ọ láyà tó yẹ ọ́. Wípé wàkọ́ọ́lú wọ́n sọ pé àwọn ọmọ náà sọ pé rabbana Ọlọ́run, inna ata'na sadatana, àwọn olórí wa látẹ̀lé o. Wàkúbàrá náà tàwọn tó gánú afa'adalluna sabila, wọ́n sì sọ wánú. Ẹgbọ́n, òun ló ní kẹ́mọ̀ káyà kan, àníbì káyà kan ó sọ wánú. Àwọn láyà alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ fún ó sì Allahu Akbar. Ọba náà gbọ́ pé, níbo tí ń sọ inú, pé èpè rẹ̀ ń bọ̀ wá gbọ́. Èpè tó tẹ̀lé ayẹ́lẹ́gẹ̀ẹ́jì. Rabbana atihim di'fayni minal adhab. Àwọn olórí tó sọ wánú, ìyà méjì ni ó fi jẹ wọ́n. Wa la'anhum la'nan kabira. Kó lánà pé, lánà pẹ̀tọ̀, ẹ máa ń ká tó bá wù ìgbẹ̀. Kò sẹ́ ní ìdíká máa sọ fún pé wọ́n ló sí mo ṣe khuruju. Khuruju sáà tó wọ kìrọ́ wọ́n ká kùrá rí. So, now, ìtumọ̀ yìí, wọ́n ṣe tú yìí, ara àwọn tó tú wípé Ọlọ́run ọba ń fún wa nírò ń pa nǹkan tí àwọn àlùjànnú ń sọ láàrin ara wọn. Èyí sọ ń pa hálù àwọn àlùjànnú jáde dá nígbàtà àlùjànnú gan débi tánà sọ́rọ̀ àti Qur'an níbi tí wọ́n ní ojú kòkòrò lórí Qur'an dé wọ́n ń gúnra wọn. Ẹni tó bá tú báyìí yóò tú kó jẹ́ máa tú lórí wà anna táwọn àlùjànnú sọ. Àwọn kan tó tú wípé náà Ọlọ́run ọba ń sọ fún wa rìpọ́ọ̀tù táwọn àlùjànnú tó ń sọ fáwọn èèyàn wọn nípa àwọn sàábì Ànábì. Ṣé àti gbogbo nǹkan bá ti tú ẹ̀yẹ́ lè ṣàwárí dẹnu Qur'an. Ṣé àmọ́ pé tó bá fi tálìjànú bá fi ń sọ ń pa àwọn sàábì Ànábì Ọlọ́run fẹ́ kan ti sọ ń pa wọn bó sì láwọn ummah tó wá bí fọ́ wọn mọ̀ wọn kí ló fi ròyìn wọn rúkà sujada. Muhammadun Rasulullah walladhina ma'ahu ashiddaa'u 'alal kuffar ruhamaa'u baynahum tarahum ruk'an sujadan yabtaghuna fadlan min Allah dhalika simahum fi wujuhihim dhalika mathaluhum fi Tawrah. Bọ́lọ́run bá ṣe ròyìn wọn fi Tawrah. Tó wá Bọ́lọ́run bá ti ròyìn wọn tipẹ́ bí káwà kan tó dé falaysa bi mustab'ad káwọn àlùjànnú náà káàná fi rẹ̀ pé àwọn tààrí yóò ruk'an sujada. Ẹni tí ó bá múrù tafsiru yẹn yóò múrù ṣáhìdì. Tọ̀ ó sì wá fẹ́ dé pọ́pọ̀ takura wọn tó wà pé àmọ́ al-qawlu sahih ìran sọkọ́lù rẹ̀ jì kò sí kankan tó takura wọn bẹ́ ẹ̀yìn ṣùgbọ́n sì yá kù lè jẹ́ kọkàn ó hàn bẹ́ jù mí lọ. So ìtumọ̀ kejì ni wípé wọ́n ń ròyìn báwọn sàábì Ànábì ṣe rí fáwọn ìjọ kẹ́bọ́n sí ròyìn Qur'an wọ́n tún ròyìn àwọn sàábì Ànábì kankan. Ẹlẹ́ẹ̀kẹta ni pé kò sí pé yóò fẹ́ kan rí fáàsì pọ́lọ́ ọba nífẹ̀ẹ́ kan sọ̀rọ̀ nípa hálù àwọn kèfèrí sí dáwà Ànábì pé káàdù yakununa alẹ́ ìgbàdá káàdù yakununa máa lọ pẹ̀lú àwọn kèfèrí pé wọ́n gang up against Ànábì pẹ̀lú bínú ni wọ́n sọ̀rọ̀ á ń jẹ̀bi pé láíláí ò lè máa sọ ilé ò lè máa sọ ilé ara àwọn táwọn ó tú ilé wọ́n ní ẹwà lọ́dọ̀ Qatada àti Al-Hasan àti Zaid tọ̀ ṣe rí yìí tí Qatada twitch tí Qatada tú tí Ibn Zaid twitch òun wá ní irú Ibn Ashur tẹ́ bá ní tafsiru al-Mukhtasar tafsiran àwọn mú ti wípé alákọ̀ọ́kọ́ pé àwọn àlùjànnú wọ́n gúnra wọn tó pé wọ́n lójú kòkòrò kan fẹ́ gbọ́ Qur'an but anybody tí ó bá tú nísìn tí ó bá fẹ́ kan mọ́ yóò lè link ẹ̀mọ́ tó wà wájú àti tó wà lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ ẹyẹ ọ̀kan ìtumọ̀ rẹ̀ fẹ́ so ara nǹkan tí ma wá ń fẹ́ fún èèyàn ni pé ẹ máa ń fẹ́ bóòlì yóò sì máa analyze ẹni ọ̀rọ̀ tó gbọ́ bọ́rọ̀ Ọlọ́run ní Qur'an kò sọ̀rọ̀ kan tó fẹ́ tó torí pé àwọn èèyàn tán fẹ́ study ọ̀rọ̀ Ọlọ́run wọn ò mọ iye ọ̀rọ̀ Ọlọ́run wọn ò mọ iye ọ̀rọ̀ tafsir àwọn Salaf
wọ́n fẹ́ lọ́pọlọ wọn nìkan ṣé tí wọ́n fẹ́ lọ́pọlọ nìkan lógà nìkan ni wọ́n ní àṣetú òun lẹ́fi mọ̀ pé tafsir wọn wà já yóò dry lẹ́fi pé àwọn gan fúnra wọn gan wèé dúró tì mọ́ nǹkan mí wọ́n máa ń sọ tó bá ti ara tú lógà tó báyìí àṣẹ kan ní ó máa gbá mọ́lùmọ́ fún vitamin C nítorí pé nǹkan lógà nìkan ni tún tó ní pé tí a bá ti wá rí nísìn wọ́n wá ń láwọn òyìnbó fi wá sọ pé vitamin C wá padà wá lárí mọ́ vitamin D òun lẹ́fi rí wípé ìjọ táwọn kan náà àwọn àfáàfẹ́ ròyìn wọ́n pé tafsir kan ní tafsir sí Jawahir ní Tantawi wọ́n sí Tantawi nìyẹn èwo ni tafsir èyí tí ma ń láwòrán báyìí tí ó ní gbogbo bí irú cockroach kìníkan sí Tantawi náà yìí sí àpé tafsir kan Tantawi kan bẹ ní sálẹ̀ táwọn jẹ́ Sheikh Jamil Azhar àwọn ni Sayyid Tantawi àwọn náà ṣe tafsir àwọn náà ṣe tafsir al-Wasit ọ̀tọ̀ntọ́ wí kan bẹ tó ti wá báyìí táwọn àfáà ní tí àwọn lé báyìí gbogbo sáyẹ́nsì ilé ayé ni ó fi síbẹ̀ yóò fáwọn síbẹ̀ yóò fi kíníkà kọ́rùkù jí kíníkà ọ̀nà báyìí gbogbo ẹ̀ ní ó kò síbẹ̀ níjọ́ tọ̀kan náà àwọn àfáà fẹ́ describe ó ní kullu shay'in fihi illa tafsir gbogbo nǹkan ló wà fẹ́ tafsir nìkan ní òsíbẹ̀ ọba wọn physics ọba chemistry ọba geology bá wọn tafsir gẹ́gẹ́ nítorí pé òun ò fẹ́ kan rí àgbọ̀n ọ̀rọ̀ Ọlọ́run ló fi rò pé àwọn nǹkan tó jẹ́ secondary yẹn lè fẹ́ gbá mọ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá ti tú pínlẹ̀ ọ̀rọ̀ tán lẹ́mọ̀ wá fi nǹkan tó bá jọ fi kún lẹ́fì páwọn èèyàn sì mọ̀já lórí tafsir fóṣù kan ọ̀rọ̀ Aláròyé ni ó máa sọ ìgbésẹ̀ wá rílẹ̀ Yorùbá ìgbà tí wọ́n tẹ̀ ìgbà tí wọ́n tẹ̀lé Yorùbá sì jáde sí Yorùbá class náà ó sì gbọ́ pé ní Ramadan ló máa sọ tán Yorùbá mọ̀ ó láwọn ọjọ́ tó pọ̀ oṣù 11 ló ní tó fi lè sọ̀tàn Yorùbá oṣù Kùránì ó wá ní kankan sí láìkan náà ni ó túbà ìbútọ̀ ọya tí ó wà bẹ̀rẹ̀ pé ṣe nígbà tí ọba Ọlágúnjú tó wá jẹ ìgbàsírí rẹ̀ àwọn yóò tún sí Allahu Akbar ọba Ọlágúnjú àwọn sálàfù wáyé tafsiru wọn kún tó ṣe pé gbogbo ìlú bá sì tún mẹ́ẹ̀kọ́ kọ́dà ó lè dìsá láti mú kà pé áyà yìí torí tó fẹ́ lò fún mo fẹ́ tú lórí bí Ibn Zayd ṣe tú tó pé òun ni ó apply sí tí mo fẹ́ sọ yìí ó correct torí pé ó rẹ̀ èèyàn fi tì sí kọ́dà kẹ́ pé òun kọ́ ni tafsiru sahih náà ọ̀hún ṣe bí Ibn Zayd sáà tú bẹ́ẹ̀ rẹ̀ èrò ìbí fẹ́ lò fẹ́ yíò wá jẹ́ kí túnmọ̀ fẹ́ now so àwọn ọ̀nà mẹ́ta tí mo jẹ́ sọ base lórí nínú àwọn tafsiru tàbí pé ó lè jẹ́ tafsiru tí ó mọ́rọ̀ kẹrọ àwá níwọ̀nba yóò mọ́rọ̀ àwọn sálàfù tán lọ sí àkwálù wá níwọ̀nba ló ṣe tawjí ẹ̀ tó lè jẹ́ madkhal ní Zadul Masir káwọn èèyàn mójútó in fact bẹ́ẹ̀mì ṣe ma gíjọ́ ní Zadul Masir mọ̀ pé Ọlọ́run àwọn àfáàlẹ̀ Haúsá ọlọ́pù ṣe dára fún àwọn mójútó tafsir púpọ̀ nígbà àwọn tafsir táwò gbọ́ nígbà táwọn lẹ́rẹ̀ Yorùbá bí àwọn náà ṣe tafsir ògbọ̀ tí wọ́n ti kọ́kọ́ sí gbogbo wọ́n ti mọ́ gbogbo ẹ̀mọ̀ wọ́n wá tó tó pé wọ́n bá gbé tafsir kalẹ̀ báyìí Masha Allah so àwọn ọmọ gbogbo ẹ̀ nígbà Zadul Masir ìgbàwẹ̀ ní kan tọ́bárí ní àkà èyí wọ́n máa kọ́ di tọ́bárí bọ̀ tí wọ́n ti ká gbogbo ẹ̀ ó dẹ̀ mú nǹkan tó sì ní tó tíkì tí nǹkan ṣe dàdà gbogbo àwọn tafsir Ibn Ashur làwọn afáàlà Haúsá tí ń kó títí pẹ́ àwọn gbígbà yẹn kọ́dà Jalalayn nìkan àwọn tafsir àgbákò kan so Ibn Taymiyyah rahimahullah ó ní tírà kan tó ń pè ní wọ́n pè ókọ̀ ó lè má pè ókọ̀ tó pè nù bọ̀ wọ́n pè ní al-hasanatu was-sayyi'ah ní ókọ̀ tírà yìí tí Ibn Taymiyyah bá sì fẹ́ sọ kankan tafsir ni ó ti bẹ̀rẹ̀ yóò kọ́ ṣe tàríru àyà ni tó bẹ̀rẹ̀ pé ókè tanawwa aqwalu salaf fi hadhihi al-aya kíní kan ikirma sọ kíní kan tó wá bẹ̀rẹ̀ yóò mọ̀ pàṣẹ analysis pé ṣùgbọ́n alkọ́lù sọ tàbá sọ bá ibi àyà
ma asabaka min hasanatin famin Allah ma min sayyi'ati famin nafsi Ibn Taymiyyah fẹ́ fi tírà yẹn tú yóò kò lè wà less than 200 pages àmọ́ la ilaha illallah káì ibẹ̀ mo ti wá rí pé Ibn Taymiyyah àwọn kò ti Zadul Masir ó kọ́ fẹ́ sí jẹ́mọ̀ àkọ́lá àwọn sálàfù náà kó wọ́n ṣe tàhírì rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan Ibn Zayd lọ báyìí nínú ṣùgbọ́n Ibn Zayd lọ fi correct tó kékeré báyìí ayá sí mi ìgbà náà Zadul Masir Ibn Jawzi ìtẹ̀mọ̀ kó tẹ̀ wá tíkì tó wáyé wọ́n Ibn Taymiyyah àná máa ń Ibn Qayyim náà máa ń dìpẹ̀lẹ̀ torí pé òun ló fẹ́ summarize fáwọn pé gbogbo àwọn tafsir àwọn sálàfù kọ́sí tafsir àwọn sálàfù fẹ́ jù báyìí lọ but òun summarize tí ó fa àwọn àpọ́àlù tí ó sì fi túmọ̀ rẹ̀ sí kò ní dàbí pé àdákọlù kọ̀tádà wà kíní kàkà bí ó sì jẹ́ kọ̀tádà in tó bá wọn tán fi tú bẹ́ òun sọ ọ̀rẹ́ so fáwọn tó bá ní interest ẹgbẹ́ tafsir dáadáa ó dá tẹ́yìn bá ti fẹ́ sí tafsir ní àyà kí wọ́n kọ́ àpọ́àlù àwọn sálàfù sẹ́tẹ́ bá ti rí ẹ lè sọ nǹkan tí ò lè jẹ́ túmọ̀ àyà ẹ lè sọ pé láyé eléyìí ò lè correct because especially tẹ́lẹ̀ nǹkan tẹ́yìn máa ń fà láàrin ara yín àwọn èèyàn yóò yà wọn lẹ́nu tó bá wùtà sórí gbàmì tó yàtọ̀ sí nǹkan tó ń ṣe ìjọ wọn báyà yìí gan ní sọ opposite tí wà wí ní bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ míì tẹ́ máa fà láàrin ara yín tó ṣe pé pẹ́ bá ti wá àyà gan kò support táwọn so nínú ìjà ó ṣe wí so ó wá ní lẹ́yìn àti àyà ìtọ́ pẹ̀lú má ṣe tù yìí ibi ká tú pé àwọn àlùjànnú Ọlọ́run bá ń ròyìn hálù àwọn àlùjànnú wípé nígbàtà àlùjànnú gbọ́ Qur'an o ibi tán lójú kò tọ́lẹ̀ wọ́n ń gunra wọn mọ́lẹ̀ káàdù àti yàkúnmú náà yóò mọ̀ nífà sí àlùjànnú ẹ̀wọ́n Ọlọ́run bá sí sọ̀rọ̀ káàdù tọ́lọ̀ Ọlọ́run sọ àwọn tó jẹ́ fáìlù bẹ́ ẹ̀sùn owó sí lè rí fásí èèyàn mẹ́ta 3 set of people láyé ẹ tí bá ń kan translated Qur'an kò láyé ìbò ló ti fẹ́ kó túnmọ̀ yẹn síbẹ̀ footnote mẹ́ni footnote tí wọ́n fi ń pọ̀ jù ẹ̀rí bracket ni yóò bracket ẹ̀ ráì yóò tó tún bracket because ó sàfẹ́ accommodate gbogbo mí pé lágbára ẹ̀yọ̀ kan náà ní kò ní bracket yóò sì mọ̀ mí nílé yóò sì mọ̀ mí nílé yóò sì mọ̀ mí nílé kò sẹ́ni nǹkan tó lè claim kó mọ̀ Qur'an tí ó bá fẹ́ ka mọ̀ Qur'an lárúbáwá tó ilé jù ọ̀kan ní sí Qur'an Yorùbá nìkan náà ló má olóòwò expert Qur'an ní léyìí tó lè ka lárúbáwá ó ṣe wọn so káàdù yakununa alayhi libada yóò mọ̀ rí fásí pé àwọn àlìjànú wọ́n fẹ́ máa gunra wọn ga lórí nítorí ojú kòkòrò tí wọ́n ní káàdù yakununa orí fásí àlìjànú. The second meaning káàdù yakununa orí fásí àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam yóò jẹ́ àwọn àlìjànú ni wọ́n wá ń rìpọ́ọ̀tù fáwọn èèyàn wọn pé ibi tán tẹ̀lé ànábì dé tán fẹ́ràn rẹ̀ dé tó bá ṣe báyìí àwọn náà ṣe báyìí wọ́n fẹ́ bò mọ́lẹ̀ wọ́n wà rúkà àṣù jẹ̀dá báwọn ṣe ń rìpọ́ọ̀tù kìí sáwọn làkọ́kọ́ ẹjọ́ ọkọ̀ rìpọ́ọ̀tù ẹ̀bẹ́ ó rọ́wà bónú Mas'ud Thaqafi ó ṣe ròyìn inú Hudaybiya ó ní wallahi laqad sha'atu Qaisara fi mulki wa sha'atu Qaisara fi 'azamati fama ra'aytu ahadan a'zama fi qawmihi min Muhammadin fi ashabi mo ti dọ́dọ̀ àwọn ọlọ́lá tó pọ̀ rí mo dọ́dọ̀ ibi tó bá Kisra tí ń lọ ọba Kisra lọ bá wọn ní Pasha bó ṣe tóbi tó mo rí láàrin àwọn èèyàn tó jẹ́ àwọn ẹ̀mẹ̀wà àwọn tó jẹ́ subject mo sì dọ́dọ̀ ọba Caesar of Rome Roman Empire báwọn èèyàn náà ṣe tó àdúgbò náà ṣe ń lọ́lá èmi ò rí ẹnì kankan tó tóbi tó sì lápọ́nlé tán sì ń bọ́bọ̀ rẹ̀ bá nàbí ṣe rí láàrin àwọn sàbí rẹ̀ pé ó tóbi lọ́dọ̀ wọn débi pé kọ́dà ẹni ìyí ànábì yìí sí o tó bá tú tọ́ báyìí ó tún hàn tọ́ ẹ wọ́n fi rárá bó bá sálọ àlára ìwọ́n tún gbómi àlò àlá so impression yẹn táwọn náà ń ṣe nípa àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam wọ́n gbà fún ànábì wọ́n sì ń tẹ̀lé bálìjànú náà bá sọ ọmọ rẹ̀ nípa wọn kò tí pọ̀ jù
so now èyàn tẹ́mẹ̀ bá máa sọ wí léyìn náà then ká tó sọ wípé nísìnbà ọlọ́run bá náà fẹ́ karòyìn àwọn sàábí ànábì náà pé tàrọ́mú rùkáán sujada tọ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé àwọn kèfèrí Mákà tánàbí bá ń pẹ̀pẹ̀ sí Tawheed káàdù yàkúnúnà tí káàdù yàkúnúnà tó ń rí fáà sáwọn kò fárò pé ṣe pé wọ́n fẹ́ gang up against rẹ̀ bóyá torí pé a mọ̀ gbọ́rù kan yẹn rí àbí tó wọ́n fẹ́ ṣe ṣùtà gbogbo kí ní káàdù yàkúnúnà náà nìtọ́ líbàdá ló bàdá àti yóò náà ó sì dé gbogbo láì kaná sí náà ọlọ́run ní kul innama ad'u rabbi ala ushrika bihi innama ad'u rabbi wa la ushriku bihi ahada kul innama ad'u rabbi kúlílà wa ń ká àwọn tásí ń ká kúlí àwọn kéré Asim àti Hamza wọn ló ká kúlí táwọn ká yìí àwọn yòókù kọ́ọ́lá sẹ́mọ̀ fẹ́ dákùn ní ìsàn pàwà gan látọ́ ń ká yìí tó jẹ́ minority àrí lóòtọ́ mutawatir káwọn aka kọ́ọ́lá fún ẹ̀kọ́ ní kò sínú Qur'an ẹ̀ẹ́dí ìwà ìkọ́lẹ̀ títẹ̀ ẹgbẹ́ ní Qur'an náà àwọn tó wáyé pé bí nǹkan bá ṣe pọ̀ tó lọ́mọ́ tó wà ní Qur'an ní kò sí títẹ̀ gan ni yóò jọ àwọn onímọ̀ lórí gbá kúl báwo kọ́lá gbà kọ́lá báwo ọ̀sùgbọ́tọ̀ Asimu làwọn kan kúl ló sì wà ń bẹ́ ìwà náàbì sọ pé innama ad'u rabbi tọ̀sẹ́ ẹ̀mọ̀ pé ní sí pẹ̀lú tá a wá tú sí àtẹni tó bá ka kúl àtẹni tó bá ka kọ́lá ẹ jẹ́ ká wo tá bá wo kọ́lá ẹni tó bá ka kọ́lá ẹni tó bá ka kọ́lá ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta ló lọ pẹ̀lú wípé ìgbà tàbí sọ́sọ́lá ń pèpè àwọn kèfèrí wọ́n gang up against rẹ̀ pé èwo ló wáyé nígbà tán wá sọ bẹ́ẹ̀ kọ́lá náàbí wá sọ pé ẹwọ èmi o innama ad'u rabbi wala ushriku in tá ń pè mí sí yẹn ṣíkù tí yẹn mi ò ní ṣe pé àjọ kò sí ni o kẹfì mọ̀ pẹ́tọ̀ kọ́lá gbọ́sẹ̀ pẹ́ ni tí ó bá fẹ́ kan mọ́ káwọn tafsir yìí bẹ̀ tó tẹ́ yọ kan àkọ́kọ́ yóò kọ́ tako kọ́lá tó tàn wá tútùkútù kọ́lá ló sì pọ̀ jù nù táwọn afáǹkà so wípé innama ad'u rabbi mú ọlọ́run ọba ní la ushriku bi rabbi ahada ní fi ẹni kankan kí mú olórogún pẹ̀lú ọlọ́run inshallah tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ látọ̀kọ́ tí ó lẹ́ ọlọ́run ọba àbíọ́ lákùn ṣe Qur'ani ní rabi'a qulubina wa nura sudurina wa jala'a ahzanina wa dhahaba humumina wa ghumumina ya rabbal alamin subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum